بسم الله وحده الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم. أحييكم وأرحب بكم ويسرني أن أقدم إليكم تحية إسلامية. أقول السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. tó ní orúkọ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo, tó ọpẹ́ fún Olúwa tó sọ wa láti bẹ̀rẹ̀ Ramadan tá a fi parí. Ọlọ́run jẹ́ aṣọ pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín. gbogbo ọdún gbogbo àwọn mùsùlùmí kullu amin wa antum bi alifi khairin wa baraka. Àmín. ẹ máa bẹ pẹ̀lú orí àtàláfíà. Àmín. Olúwa bá a sì kẹ́sẹ̀ gẹ̀fẹ́ ni tó lóore jù nínú òjíṣẹ́ tó sì níyì jù òun náà lànàbí Muhammad. Sallallahu alayhi wa sallam. ìkẹ́ náà jẹ́ ó máa lọ kọ́ bá ara lé ẹ̀ Àmín. àtàwọn sàábì ẹ̀. ìkẹ́ náà má jẹ́ odò títí jẹ́ gbìndà kíámà. Àmín. ó wá dé gbogbo àwọn àfa àtàwọn náà rìn lójú ọ̀nà tá nàbí lálẹ́. mò ń kí yín ní kíkì ti Islam. àfa wa Mufti Jakma ẹ kú àlọ́bọ̀ ẹ kú lílọ bíbọ̀ ẹ kú ọ̀rọ̀ Islam ọlọ́mọdún wọn ládàá rẹ̀. Àmín. a fẹ́ bẹ̀rẹ̀ jókòó wa ti àárọ̀ yìí lẹ́yìn pé a kí gbogbo àwọn ìyá wa lọ́kùnrin lóbìnrin pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. نستفتح هذه الجلسة المباركة بتلاوة ما تيسر من أي ذكر الحكيم اقتداء لقول النبي صلى الله عليه وسلم يؤتى يوم القيامة بالقرآن وآله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين. وقال عثمان بن عفان رضي الله تعالى عنه خيركم من تعلم القرآن وعلمه. ويستفدنا من هذه الأحاديث أن تلاوة القرآن هي أفضل الأذكار، لكن المطلوب القراءة بالتدبر. abẹ́rẹ́ jókòó wáyé a sì pẹ̀lú àyọkà nínú ọ̀rọ̀ Ọlọ́run láti fi kọ́ sí ọ̀rọ̀ Ànábì wa Muhammad tó ní wọ́n fún ní sí pẹ̀jọ́ gbèǹde alkiyama. àwọn wo ni àwọn tí ń ka Kùránì tí sì tún lò. Suratul Baqara wa Suratu Ali Imran tuhajani an sahibihima yóò jolu dáàbòbò fáwọn ẹni tí ń bá ń ka Kùránì tí ń lò. kò tán síbẹ̀ Sayyidina Umar ibn al-Khattab radiyallahu ta'ala Ọlọ́run ó gbé àwọn kan ga pẹ̀lú ọlá kí wọ́n lo Al-Kùránì. Ọlọ́run ó sì rẹ̀ àwọn kan lẹ̀ pẹ̀lú pé wọ́n ní àwọn ò ní lo ti Kùránì. Sayyidina Usman ó lẹ́ni tó lóore jù nínú ilẹ̀ tó kọ́ Al-Kùránì tó mà tóun náà tún wá ń kọ́ yẹn. àǹfààní wo la wá rí bẹ́ẹ̀ ò ní pé ìka Al-Kùránì kò sáàsì kiri kan tó lọ́lá ju Al-Kùránì lọ. àwọn àsìkáàrù wà o ṣe ná fún yìí pé kò sí àsìkáàrù àmọ́ náà àsìkáàrù tó lọ́lá jù òun ni tilawatul Qur'an. òun ló wà number 1. kẹ́ni tí ń ka Qur'an ọmọ àkàbígbà tí ń rí Ọlọ́run bí ọba ti ẹ̀rí Ọlọ́run kọ́ máa kọ́ Ọlọ́run rí un kó sì gbà pé Al-Qur'ani yóò sì pẹ̀ fún un lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà kó sì gbà pé Al-Qur'ani hujjatun laka aw alayk kó sì gbà pé alul Qur'an hum alullah. ìdí ẹ̀ afáwa Abdurrazak As-Sauti tí wọ́n á kí wa tó sì jẹ́ pé ànábì pírẹ́sì Abu Musa al-Ash'ari torí kọ́ ka Al-Qur'ani pẹ̀lú ohun tó dùn ó ní làkọ́dí ùtítà mizmara min mazamiri ali Dawud. Ọlọ́run ti fọ́n kàkàkí kan nínú kàkàkí ali Dawud ànábì pírẹ́sì ẹ̀ kéèyàn ka Al-Qur'ani pẹ̀lú ohun tó dùn. ọ̀dà afáwọn Abdurrazak As-Sauti ẹ bá wa kà yí tẹ́ ẹ bá lè kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jazakumullahu khairan. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. صدق الله العظيم. صدق الله العظيم وبلغ الرسول الكريم ونحن على ذلك من الشاهدين. oríṣiríṣi nǹkan ló dé àfa Abdulrasaki ẹ má kánjú sí Ọlọ́run lẹ ń jẹ yìí ajá yín náà ní bínú. Sadaqa Allahul Azim wàláyà àtúnra àwọn kan tí ń takò gbà kò sínú Al-Qur'ani ẹwùjọ́ tá a ti ń gbọ́ Ọlọ́run òdodo lọ̀rọ̀ Ọlọ́run nífa là ń wí wọ́n lẹ́yìn fi tí ò sí mi Qur'ani sí ṣebí yẹn mọ̀ pé Sadaqa Allahul Azim sínú Qur'ani tẹ́lẹ̀ Ọlọ́run sáfì wá sínú ẹni tí ó bẹ̀rù Ọlọ́run kéèyàn dàlúrú dàjọrú dẹ̀sẹ̀rú àìníbẹ̀rù Ọlọ́run náà ni ọ̀rọ̀ tí a fẹ́ sọ nígùn púpọ̀ Sheikh Abdulrasaq àmọ́ Sheikh Adam ọlọmọsàkẹ́ níyà sí mi lákọ̀ọ́kọ́ òun ni pé bàbá ní ẹni tó máa bá bí tíwà bá bí tẹ̀sìn bá bí gbogbo ẹni tó bá ṣoore fún ọ yọ mà pé ọtọ kò dúpẹ́ fún tó máa bá bí ọ tíwà bí ọ tẹ̀sìn bí ọ mà pé gbogbo ẹni tí wọ́n ṣoore fún tí pé ẹni tó bá ṣoore ó ṣe fẹ́lẹ́ dẹ ọmọ òbí ìwà òbí ẹ̀sìn òbí òun yóò jẹ́ àdúpẹ́ kí n sáré yá àkọ́kọ́ tí ra tẹ́ ń wò lọ́wọ́ mi Miftahu Lahadis mo sọ lánàá àwọn ọmọ bàbá wa Sheikh Zuglol Ọlọ́run jẹ́ atú ayé dágbé bàbá mi Muhammadu Laminu lè márùn òun ni máa tọrọ àdúrà ẹ̀tọ̀rọ̀ kẹtọ́ ayé dágbé ìtọ́ ayé dágbé lọ́lọ́run ṣe bá àwọn Sheikh Adam wọ́n jẹ́ pé gbogbo tùrásù Sheikh Adam wọn lọ tẹ̀ fúnra wọn gba donation kankan wọn tó tẹ̀ ìtọ́ ayé dágbé òun la máa Zuglol náà ṣe wọ́n tẹ gbogbo tíra bá wọn gbowó lọ́dọ̀ ẹni kankan Ọlọ́run jẹ́ atú ayé dágbé wọ́n kó wọn ní ká máa pín kọ́dà ó tún kù apín gbogbo prógámù tá a ṣe àfáàwà àgbà náà bá tún dé àfáàwà Abdulrahim mufti Òkè Ògùn àná tún ṣe léyìí ọpẹ́ tá à ń dá lẹ́yìn ọpẹ́ tá a dá bá gbogbo àwọn Sheikh Zuglol lápapọ̀ kọ́lọ̀ kó sí wọn lẹ́lẹ́mí gúngún kó jẹ́ wọn ráyé lò bí bàbá tó bí wọn ṣe lo ayé dáadáa òmùmátù sàkọ́fà yìí náà wá dé àwọn kan wá a pè wọn
ẹni tí a bá pè sóore tó tètè yára Allah. àfáàwà Abdulhakeem ní Spain òun ní kára márùn ẹnìkan bá tún pè mí láti France lánàá òun sẹ́ndì owó lóru lówó yẹn wọlé ó ju kẹsẹ́ mi náà lápò Allah. ó ní pé owó tíra lélẹ̀ ẹ̀rà márùn Allah. ájí àkànjí àwésù òun náà sẹ́ndì owó òun náà ní kẹ́ra ẹnìkan náà tún pè mí olóhùn náà sẹ́ndì owó adúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ní kára tíra Allah. ká máa pín fáwọn àfa Allah. ọlọ́mọba dáadáa yín náà jẹ́ Kọ́rọ̀ ti fẹ́ mi náà lọ́ta. Láì ní sìn. ẹni tí ìfẹ́ sọ̀rọ̀ lórí tíra méjèèjì Allah. ń ta torí ẹ̀ jókòó lónìí òun ní ọ̀rọ̀ al-ustaz al-doctor Muhammad Juma Adam Abdullahi Al-Ilori Adamallahu hayatahu wa àti nasara. ọ̀rọ̀ al-sheikh Ahmadu Labib al-Abuhaji ìjọba hukuma ọlọ́run kò fẹ́rí jìn zemilu wakani Jami'atul Mulkuro ọmọ Kaduna ni òun là ń pè ní hukuma ìjọba òun là kọ́ ń pè bẹ́ Hausa ni ọlọ́run jẹ́ mi afa Ahmadu Labib náà gùn Àmín. ọ̀rọ̀ méjèèjì ni pé afa Abdulrasaq Hayyakumullah. àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ni wọ́n ń tẹ̀ka bihaisu fi ayyun mustaqibihu wọ́n ní ọ sọ̀rọ̀ níbi tó jẹ́ pé kọ́ ọ̀dọ̀ yàyà yọ kábùkù bọ̀ sì dákẹ́tà pé níbi tí dákẹ́ rẹ̀ yóò wúlò Allah. ntí ọlọ́wọ́n padà bìyànjọ́ gbẹ̀ndé alikiyama anabi sọ Sallallahu alayhi wa sallam. àwọn olórin lárúbáwá tú ipe ní inkatamtal uluma unsita hatta látúrọ̀ gẹ́rà ja'ilin wa balidin thumma ulijimta fil kiyamati naran وتلهبت في العذاب الشديد Allah. ìmọ̀tọ́lá ń fọ gbogbo ìmọ̀tọ́ ọmọ ìmọ̀ pọ̀ ká tó fáànù ṣe ìmọ̀ ni ká ọ̀pẹ́rẹ́tì kìíní yìí mà ni ká àwọn fìlà yìí mà ni ká rán sọ ìmọ̀ ni ìmọ̀ pọ̀ tó o bá fi ìmọ̀tọ́lọ̀ ń fi mọ́ tó fi pamọ́ àwa gbé ìmọ̀ lárúbáwá àbí ẹ̀rí kan ọmọ ọwọ́ fi pamọ́ wọ́n padà gbọ́ lágbè rẹ̀ wọ́n wá padà nírí ọsìn kankan ọ̀dẹ̀ àtàlẹ́ ìmọ̀ kan tó bá ti jọ́ gbé ní àlìkíyàmọ̀ ọwọ́ àná náà ni Allah. fọlẹ́ ìyáṣu bíllà Àmín. òun ló fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ Ọ̀dà bẹ́ẹ̀. ọ̀rọ̀ yẹn àti wá gé ọ̀rọ̀ yẹn ò tún ní pọ̀ mọ́ ṣé wàá Abdulrasaq As-Sauti Hayyakumullah. nígbà tá a bá ṣe bẹ̀ tá a kó gbogbo èròjà ọbẹ̀ sí ata tòmátò tàtàṣé àlùbọ́sà magi iyọ̀ ó ti pé ìwọ́n tún á lọ fẹ́ tún ọbẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ọbẹ̀ jẹ́ nù Bẹ́ẹ̀ni. àwọn kan ti wá dìde wọn ti ṣe mùbádára dáadáa Allah. kọ́lọ́nkọ́ bá san wọ́n lẹ́sàn Àmín. látòrí àfàwà Al-Imamu Kanda Bẹ́ẹ̀ni. ọlọ́mọba àgbàlagbà dáadáa ẹni dáadáa àfà dáadáa wọ́n dìde sọ̀rọ̀ yìí Allah. tí mo gbọ́ lẹ́yìn ìgbà tí àwa ti fẹ́ jókòó yìí àfàwà Abdulfatai ọjà tuntun Bẹ́ẹ̀ni. Al-Imam àwọn náà dìde sọ̀rọ̀ yìí Allah. àfàwà ọmọ àlùbáríkà Sọlágbẹrú Ṣọlágbẹrú. àwọn náà dìde àfà Tajudeen wọ́n dìde sọ̀rọ̀ yìí Allah. tí wọ́n ti ẹ̀ ní àwọn àdìwárùn lámìà Allah. àbí Malmusa Masha. tí wọ́n ti ṣe pé ìgbìyànjú wọn lérí pé ká pa náà wàhálà wọ́n rí pa. Allah. Alhamdulillah. nígbà tí mo ti wá gbọ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ ni kò dé ti gbọ́ mi wọ́n ní nǹkan tí wọ́n ṣe dà àmọ́ táwọn náà fẹ́ sọ kìí ṣe tí ọ̀dà Masha. ntọ́ da náà ní tá a fẹ́ sọ gbogbo àwọn tó dìde yìí àdúpẹ́ fún wa Adúpẹ́. kọ́lọ̀ ń kọ́ bá wa dúpẹ́ fún wa Àmín ya Allah. kọ́lọ̀ ń jẹ́rù wọn pọ̀ ní àwùjọ mùsùlùmí Àmín. ìpọ̀ láwùjọ mùsùlùmí ni ó tún mùsùlùmí ṣe mo ní Ìmáàmù Ali sọ̀rọ̀ kan Ìmáàmù Ali ní dọ́kọ̀ ti dúníyà alálùmọ́tàbàgídìínà ó ní ayé fún pínpín máa gbogbo àwọn tí wọ́n ń bínú ara wọn ẹ wọ̀rọ̀ Nàìjíríà èmi jà ìwọ ojú mi eléyìí ṣe eléyìí àgbà fúnra wa ẹ wo bí tọ́ bá wa dé ẹ wo gbogbo nǹkan ṣe wọ́n dọ́kọ̀ ti dúníyà alálùmọ́tàbàgídìínà ayé fún pínpín máa gbogbo àwọn tí wọ́n ń bínú ara wọn ni Ọlọ́run wa ní káwọn kan dìde láti adúpẹ́ fún yín Ọlọ́run bá adúpẹ́ fún yín ọlá àtànàbíà Muhammad Sallallahu alayhi wa sallam. ẹni tí ẹ sì bá sọ ọ́ náà tọ́gbà akí àwọn náà kú oríire Anakumullah. akí wọn kú oríire o Kí wọ́n kú oríire. àfọ onímọ̀ kọ́ mà ó ní fàyàmà fazal mọ̀tẹ́kì wàríbí abudin kọ̀dí uki su ali isabi limobiki wàhálà yọmọ lifasai ó ní fàyàmà fazal mọ̀tẹ́kì
ẹ wá bá ń wèrè ẹrú kan tí wọ́n sọ pé má jà mọ́ ìjọ ọ̀dà ṣe sùúrù tó sì gbà tó sì bẹ̀rù yà tí dé etí kégbé bá ní fàyà kàsára màmbága ẹ wá bá ń wé òfò fẹ̀tọ́ ní nígbà ní àdá gbogbo ẹ̀rú ni àbáwọn tí a ń tì ẹjẹ́ àdàrú ẹ bá gbogbo ẹ̀jẹ̀ ni fàyà kàsára màmbága wàmátà àdá wàtọ́gà wàṣọ́bà ní ránà lìwàgá lè mọ́tì àmì àwọn mọ́tì báyìí iná ọ̀tẹ̀ ní dálẹ̀ káàkiri ètè ní dá gbogbo ntí ọ̀dà láyé lẹ́bàá mẹ́ kò sí nítorí níjó ṣe o torí ntọ́ fẹ́ jẹ àti tí ìran kan ni ọlọ́mọṣẹ́ abẹ́ mọ́ṣẹ́ aláríjẹ nù dàrú tí ọba bàjẹ́ ọlọ́nkọ́ sànú ẹnìkan oníbọ̀rọ̀ nàìjíríà ṣe rí ìlú dùn máwùn orúkọ má tó yìí ní ọ̀dà ó ń tọ́ bá tó àwọn ò ní rí nǹkan kan jẹ mọ́ ó ní bó ṣe ń dàrú ìkòsí tí ò ṣe yanjú nàìjíríà bọ́ pààyàn yìí ó lọ bó ṣe kinní kan ó ṣe bó ṣe gbá kan ṣé yìí ń da àníyàn búnú ọlọ́mọ fìyà sínú ẹ̀. àfáà wa Sheikh Labib kí n kọ́kọ́ gbé látọ̀dọ̀ àfáà yẹn náà Abu Haji èyí tún ṣe wáàsí fóníkéwù fẹ́nitọ́ makéwù àfáà ni àfáà Ahmadu Labib badakir lọ́lọ́run wí. inna dhikra tanfa'ul mu'min. ìyẹn náà tí tàskírù ni wọ́n máa jẹ́ fún gbogbo ẹni tó bá ti makéwù tẹ́ ẹ bá sọ yóò sì ṣàǹfààní fún gbogbo mùmínì gbogbo ìjọ tá a bá ń jà láyé àti àfáà wa Juma ká má jàjà kan tí wọ́n ń pè kíní kan ní alhaqidu as-safwi. alhaqidu as-safwi. alhaqidu as-safwi tí ẹ máa ń bá yẹn jà pé mo fẹ́ kó bàjẹ́ fún yányá ń sì pa sàárè rẹ̀ ó dùn mí pé tíra yẹn jìnnà nulẹ̀ ibi tíra tí wọ́n ti lò bẹ́ẹ̀ gúgù rẹ̀ kò ní tètè rí torí mo ti lè rí gọ́gù yìí rí mo ṣe wàhálà gan òkè tó rí nígbà tí wọ́n pa Saddam Hussein tán wọ́n hangi àbúrò rẹ̀ náà Barzanu Takriti wọ́n hangi òun náà nígbà tí wọ́n hangi òun náà wọ́n wá torí pé àwọn ahé tiẹ̀ wọ́n wá gé wọ́n mú nígbà tí wọ́n hangi tán tó kú wọ́n wá mú ọ̀bẹ wọ́n fi gé ọrùn rẹ̀ kúò wọ́n gé erí kúò níbi ara rẹ̀ wọ́n wá gbé ẹnìkan ní hekidu sọ fún wíìnì ẹ ti pa àtẹkọ́sá máa tún kún kankan fún ọmọláyé ẹ má jẹ́ ká máa jàjà alhakidu sọ fún wíì ó lágbára jù kọ́ dá ká máa rántí àná afa Labib èmi mà wọ́n túrú afa Juma Adam àṣepọ̀ wọn wá dán púpọ̀ la wọ́n fi wá bá afa Juma gbàǹkan lọ́dọ̀ mi yá afa Juma rán wọn sí wọn láàmú àná lọ́dọ̀ mi kéèpé wọn á tọrọ nǹkan o torí kí n tún dá a yanjú wọn ní àmánà tí wọn kó sí mi lọ́wọ́ ńgbà tí wọn wà ń Saudi Arabia èmi wá dé bóyá wọn bí sí ẹni táwọn trọ́ọ̀sì ní afa Labib ní kọ́ bá wọn gbà afa Labib sì wá asàpọ́nlé wọn àwọn náà sàpọ́nlé wa mo wá ní mo fẹ́ sìn wọn afa Labib ní kí n dákun kí n padà ọ̀dà gbogbo èèyàn ọmọ tẹ wà lọ́dọ̀ mi ẹ bá ń sin afa Labib délé ẹ̀ sì gbé wọn délé pẹ̀lú mọ́tò àìnú wọn náà Ádámù wà nù wọn jọ́ náà lọ́hùn wọn délé àwọn náà jádàmù ọ lọ wọn wo láwà ni wọn wé láwà ní fádàmù pé ó ti dà afa àgbà ni olóko afa àlágége tó alákọ̀ yìí ó dára púpọ̀ ó sì dùn púpọ̀ tó bí eré àti ọ̀run náà máa ń jà bí ahọ́n àtẹnu náà máa ń jà tèmi wọn ń pè pé kò wá yẹ kọ́rọ̀ òde kó débi pé àwa tá a bẹ̀rẹ̀ tí èsè ní Facebook láti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ a sì wá gbéjà lórí Facebook tí gbogbo ayé ọ̀ma gbọ́n mo mistake ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Facebook tí ń kọ́kọ́ sọ̀rọ̀ kódà ọ̀rẹ́ wọn lọ́rẹ́ jà àbíbò ni wọ́n ti ẹ̀sẹ̀ wí wọ́n á máa bínú síra wọn ni ìjà ni pé ní kọ́ńtì ọ̀bàdà máa sọ tí ọ̀dà ń para wa káàkiri èèyàn lè bínú síra ẹni kò sí ahọ́n àtẹnu náà máa ń jà àmọ́ kọ́ máa dé rí Facebook lèmi fi sọ pé afa Labib afa ni ọmọ kéwù gbogbo nkàlùkù náà máa pọ̀ ọmọ kéwù tí máa ń sọ̀rọ̀ ẹ̀ máa pọ̀ ọmọ kéwù kò sí lóògbó kankan ọlọ́run fún lógo lé wọn náà tóun náà ń lò ní kò nídìí ká ṣe fujuru fil khusuma tó ọjẹ́ ti afa Labib nù onímọ̀ ni afa wa Juma Adam ẹ̀rí tí mo lẹ́mìí náà gbọ́dọ̀ jẹ́ tí mo fẹ́ dákẹ́ pé ọlọ́run ó bí mi lélẹ́yìí nígbà tá afa Juma Adam parí ní Egypt ní 2006 afa jẹ́mẹ̀ mi mo lọ pàdé wọn ní mọ̀tọ́rù Malik Abdulaziz Adauli
tá ń pè ní mọ̀tọ́rù dáhìlì mọ̀tọ́rù méjì ni wọ́n ní Saudi mọ̀tọ́rù khariji ń bẹ mọ̀tọ́rù Malika Abdulaziz al-Khariji Solatul Kharijiya mọ̀tọ́rù Malika Abdulaziz ad-Dawli Solatu Dakhiliya méjèèjì ló wà torí támákì Saudi ló tóbi jù ní largest tarmac in the world. Masha Allah. Madinatul Hujjaj airport méjèèjì gbogbo ẹja síra wọn ni. Masha Allah. Ẹ dákun àti ẹ lọ́bẹ̀ wọn kàn fi mo á lọ pàdé àfa Juma Allah. níjọ náà bá àfa Juma ṣe wá láǹdì tó jáde ní sọ́ọ̀là istikbal arrival oil àjò lè márùn níta ẹni lọ sí mi ti ẹrẹ́ níjọ náà pé kí ni mo ní ẹ lọ sí wọn ní sáádà mi ni abasa dùn àṣì wọn níbo láti rí fóònù mo ní after adégbòro wọn bá pe èmi àbàbà wo èmi àwọn ọba lọrin sọ pé àgbọ̀dọ̀ pé èmi àkàmọ́ ṣe ṣéèwù wàláwì èmi rọ adúró sẹ́gbẹ̀ẹ́ kan gẹ́gẹ́ bíi pé gbogbo ọmọ Sheikh Adamu làáfà mi wọn káwọ́ sẹ́yìn mo dúró sẹ́yìn ni wọn náà ni súnmọ́ wọn wọn kàn ń gbọ́ sùnmọ́wùlẹ̀ amir tọ́ àti paríkọ́lá mo ti wà ń Saudi báyìí láàrin èmi àtọ́lọ́hùn nígbà tí mo gbọ́ mi náà afáàjímọ̀ ò ní bú gbọ́dọ̀ ṣe búlé ọba 2002 ọ̀dọ̀ mi ń yà yín náà ni wàláhì mi gbàgbé èsì ní kúrọ́ afáàjímọ̀ ni mo fẹ́ lọ dágbére máa bọ̀ ọba lọ ní pé lọ Cairo wọ́n sì dé wọ́n tún darí sọ́dọ̀ mi wọ́n fáwọn ní dọ́là àti guinea brocade àfáà ní kémi náà mú nínú dọ́là náà bóyá $500 bóyá $1,000 ìmọ̀ múná èmi ò fún yín lówó mọ́ ìyẹn tó máa ẹ tọ́jú owó yẹn rí ló ń Cairo tọ ọ̀tán sẹ́mà ẹ̀ ń tọ́ sọ irú eléyìí mọ̀ mọ́ kí n má wàá wí irú eléyìí sẹ́rí pé ń jẹ̀bi Ọlọ́run àwọn màwákìfù tí mo mọ̀ pé àfáà dúró tọ́ dànù ìjà wa lè dé káwa náà máa ń tí a bá ń ké àtàfà làbíbu o àti àfáàjímà ẹ má àlìfùjúrù fil khusuma náà min an-nifaq lọ́dọ̀ àwọn sẹ̀ríà àjáde nìsín nítorí wọn mọ̀ pé àṣà ò tí ò ṣe kí wọ́n á máa lọ ra ara bú láti fẹ́ blackmail ẹ dákun ẹjẹ́ àjìnà sí ẹ̀yin méjèèjì lẹ fọ́ọ̀lù síbẹ̀ kò dé dáa. ẹ sì má bà ń táwọn àgbàlagbà tó kalẹ̀ dáadáa jẹ́ tí ọba sírò àwọn afáfátá yìí ọjà tuntun yìí tí ó sírò àwọn àlùbáríkà yìí tí ó sírò àwọn afá kanda ìkílẹ̀ àmà wí bàbá alágbàjì inú àfa àti ṣé Ádámù respect ni wọn ṣé Ádámù wọn bá bàbá alágbàjì àfa sàkà agbójì tún sọ̀rọ̀ yìí fún mi ọlọ́nkọ kẹwọn wọn ló ní bàbá alágbàjì ẹ̀dáláwà nílẹ̀ àádọ́ta ọdún nìfín wò yín pẹ̀lú wòlíì yìí ga ọ̀dáláwà nílẹ̀ gbogbo ayé sì gbà láwà ní ọ̀dẹ́ ìhàlẹ̀ gbogbo ayé sì gbà ìwọ yìí mo fi ọ́ sa síwájú ẹlákẹ́bá ọlọ́nkọ kẹsẹ̀ karam àmọ́ bàbá wa Usmanu Diko tí wọ́n jẹ́ ẹ̀gbẹ́ fún bàbá alágbàjì ọmọ ya kan náà bá kan náà àwọn pẹ̀lú sí Ádámù ni wọ́n rẹ́jù nínú eré tí mo ṣe 1984 tí wọ́n fẹ́ ṣe nǹkan lágége bàbá Diko tètè wá dé pé kò sí fóònù èmi ni wọ́n á yàn pé kí n dúró tí wọ́n bá ti dé kí n máa mú àbọ̀ ansuru lérè nílé Sheikh Ádámù afa Abdulkarim lọ wá bàbá Diko èmi mo mú wa lọ ilé Sheikh Ádámù ibẹ̀ wọ́n sùn wọ́n ti tẹ́ bẹ́ẹ̀dì kàrà wọ́n ti tẹ́ gbogbo ẹ̀ kalẹ̀ àfigbẹ́rù wọn wọlé ńjọ́ náà ó fi wá dijọ́ kejì wọ́n tẹ̀lé bàbá wa ń ọgbà afẹ́ fi dìplómù lélẹ̀ bàbá wa ní bàbá Diko ní kò fi blọ́ọ̀kù kan lélẹ̀ ńbẹ́ ẹgbẹ́ kan bàbá Diko wa ní ntọ́lá wínú Al-Qur'ani ni wala qad katabna fi zaburi min ba'di dhikri anna al-arda yarithuha ibadi àwọn alájẹ Adama àwọn ẹrú Ọlọ́run tọ́lọ ní yóò jogun rẹ̀ ni wọ́n fi blọ́ọ̀kù kan lélẹ̀ wọ́n ní kí sẹ́ríkì Màlàmí náà fi lélẹ̀ Danlami Ìlàgége náà fi lélẹ̀ àṣẹ̀ṣẹ̀ wa bọ́ sínú mọ́sálásí kan tó so ìdí ajá wa ìyàwó Arámátà tó fẹ́ àfa Gàmáwí bí àbọ̀ tó wá ní wọ́n ṣàdúrà fún àwọn àfa àwọn àti bàbá àwọn nǹkan mẹ́rin ni wọ́n ń ṣe ń jọ náà bàbá òkò yẹn ẹ wo àlákọ̀ yẹn ẹ wo tí a bá Alágbàjì ẹ wo tí a bá wa Díkò èwo ni ò tó wò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ a máa ṣe dáadáa o dáadáa náà jẹ́ tiwa ẹ wo àfa yìí ó ti ra ọ̀la kalẹ̀ àfa Abdulrahim mo rí nǹkan kan mọ̀ kàn bí tíra yìí mo ti ka tíra yìí púpọ̀ tẹ́lẹ̀ bàbá ń jọ́ tí ó lóun ó ṣe tíra yìí ṣé Ádámù sọ fún pé
ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ nígbà tó ní humatu sakọ́fàtul àrọ̀bíyà ta ni humatu yẹn àkọ́kọ́ rẹ̀ hami sakọ́fà àlàràbíyà Sheikh Tajul Adabi ní kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ la'natullahi alal kadhibin bá sọ bẹ́ẹ̀ fún ẹ wá wọ ọ̀rọ̀ tó tún fi ròyìn Sheikh Kamaluddin ó ní bi ilmihi nadima aktharu limunkirina li sheikhi bi ilmihi pẹ̀lú ma Sheikh Kamal nadima aktharu limunkirina li nígbà táwọn èèyàn rí alájà gbà àwọn èèyàn wá kábàámọ̀ pé yéé a sì takò àfa Tajul Adabi nǹkan lọ́wọ́ sọ Kamal yìí dá ẹ̀dákan ẹ̀wọ̀rọ̀ méjèèjì èwo ni ò tówó nítorí kálukú bá ṣe ìwọ tó ń dàrú náà ọ́ lẹ́sàn rẹ̀ ìwọ tó ń sọ nǹkan mí náà ọ́ lẹ́sàn rẹ̀ àwọn tẹ́lẹ̀ ti lẹ́sàn tiwọn. Olúwa aláàánú jùlọ ọba tí pẹ̀lú ẹrú kọ́mọ́sá pẹ̀lú wa kó fi wá sínú ẹni tí túnjọ́ ṣe ànábì mà pé ká túnjọ́ ṣe lọ́dà ló fi ṣàdúrà fún mamu hasan nípa ọlọ́run ó sì ọlẹ́ni tí ó túnjọ́ méjì ṣe ọlọ́mọdé a máa da ìjọ méjì rú kí n parí ẹsẹ̀ lẹ́ẹ̀kẹta kò yẹ kí n sọ lẹ́ẹ̀kẹta àmọ́ kò tún dáa náà bákan náà iléeṣẹ́ kàádámù bí wọ́n bá ní ojú ayé là ń ṣe ń bẹ̀ ọ̀dà afárasàkìtà lọ́dọ̀ọ̀rùn rí tí ó sojú ọ̀run ojú ayé náà la kò sáà ń tọ́dọ̀ọ̀run rí ojú ayé náà là á máa ṣe ìwọ́dọ̀ọ̀run rí tó fi mojú ọ̀run ni ojú ayé náà ni àwa ti sign contract kan fún Sheikh Adamu bọ́ ọmọ ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ o kọ́mọ Sheikh Adamu kan pa mí bí wọ́n ti pa Afsot ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ o wọn bẹ kọ́ làwọn sọ fún fámìlì mi pé ẹ má gba kìsọ́ọ̀sù kọ́lọ́pàá kankan máa mu ẹ̀ ń lọ bá Sheikh Adamu àjọ wà lìjẹ́ náà ni ẹ̀ ní wí kankan kò sọ́mọ Sheikh Adamu tó lè bú mi wọ́n bú àwọn lè márùn wọ́n bú àwọn lọ́ọ̀tì bàbá àwọn náà lọ́ọ́ sọ táwọn wọ̀ fún wa sẹ́ni tó bá fà á ya Sheikh Adamu ọkọ̀dà bá wọn rán mùdírù ọba wọn rán kò sí àkàyé nǹkan kankan ọlọ́run bàbá aláàánú jùlọ kó ṣàánú ẹ̀mí gbà fún olúwa ọba aláàánú jùlọ kó mọ́sà fún wa kó mọ́sà fún wa báwọn ẹni tí wọ́n fi máa dára ṣé Mustapha Zogololu ni ó ti lọ níjọ́ tó ṣe tíra yìí ọwọ́ la fi dà àmọ́ pàápàá rí tíra yìí má Abdulwahab Shif fọwẹ́wẹ́ ọmọ Ṣakí òun ni mo rí nírọ̀lẹ́ tí ń kọ́ èmi náà bá jókòó tì làbájọ ń da ọwọ́ la fi dà ìmọ̀ pàápàá rí tíra yìí ìmọ̀ ipe àápàdà rí tíra yìí ọlọ́run kọ́mọ́sá kẹsẹ́ Zogololu níbi làmá ti kárọ̀ ara mú ń bẹ̀ nígbà tó pọ́rọ̀ rẹ̀ Abba Abdulrasaq bọ́yá ẹ bá ń wo Abba Zogololu ló ní muqaddima ọwá ní is'aman fi dawri albalig alfa'al alladhi la'ibahu ẹ máa gbọ́ alladhi la'ibahu khudamu riwayat alhadith wa dirayatihi وتسهيلا للصعوبات التي يلقاها طلاب هذا الفن في آسيء الديار وأخرجت آسيء الكراسة لتكون شفاء لمن به قلة ونشرتها ليؤم نفعها الكثرة والكلة وقد ألفتها معتمدا على الكتب القيمة التي صنفها رجال مختصون في الحديث وتركوا للأجيال القادمة نبراسا يهتدون به إلى في هذا العلم وكان سعيه مشكورا وجمعتها لتكون مقررة على طلاب قسم الإعداد في المركز التعليمي العربي الإسلامي أجيجي خصوصا وعلى سائر الطلاب العلمي عموما راجيا المولى أن يجعل عمل عصا مصباحا يستضيء به طالب علم الحديث من صغير وكبير وبالله التوفيق وعليه توكلت وإليه أنيب أبو الرضوان ما فاجئ ما ري هاني kódà bí ó ṣe wà ń bẹ̀ náà lẹ́sìn pé. tọ́ ọlọ́run kò kẹsẹ́ Zogololu hifsel kẹsìrì náà ni ó jogún tọ́ ọba ha nǹkan ò lè ní ìbára náfi ní ọmọ náfi ní ìyá ni madrasatul ula fọmọ tí ìyá ọba mọ̀rọ̀ sọ ẹ̀rí pọ̀mọ náà ní mọ̀rọ̀ sọ mo rí àwọn ìyá tí wọ́n pé mo rí
eri rẹ̀ bàjẹ́ inú ọmọ náà máa wí sàlbíyà ọmọ yẹn ló mú bẹ́ẹ̀ àmọ́ yàtọ̀ bá dára hàn ló fi fàtí gbogbo lárúbáwá fi dára hàn torí wọ́n dára hàn púpọ̀ irú nǹkan báyìí àwọn ti fi kalẹ̀ wọ́n ti lọ ọlọ́nkọ́ mọ́sá kẹ́ afá abdulrasaki ẹ bá ń wọ́rọ́ àtọ́wà ń bẹ́ ẹ wò ṣe oṣù lóru isaman fi dawri albalik alfaad alẹ́tì làyíbá ọ̀dà gbogbo tí a bá ní ká ẹ máa nasaratul balagiya ẹ ní mú tán níbẹ̀ wọ́n ní wọ́n tasilan lil su'ubat allati yalqaha tulabu asal fan wa akhraju asil kurasa litakuna shifaan liman bihi gulla wa nashartuha liya umma nafwaha الكثرة والكلة سباق عند علماء البلاغة أتوس اقتباس وكان سعيه مشكورا رحم الله الشيخ مصطفى العلوري gbogbo orúkọ kò sí ti jẹ́ kéèyàn ní tíra kọ́ máa ka ọlọ́run kò fún wa ní àlàáfíà àti máa ka àti àgbọ́yé ẹ̀ àti gbogbo ohun tá a fà yìí kọ́ dáadáa nípa ọ̀rọ̀ Tajul Adabi àti Sheikh Kamaluddin tọ́ àwọn tí wọ́n fún aláǹfààní yìí Mufti Jakma ẹni lọlẹ̀ láyéláyé o Musa ama Tọ́yíbà náà lè tẹ́ iná sí ẹ bá wa nà sára n ta sọ yìí ọlọ́run bá wa lé èṣù bá wa lé síjú jìnnà àwọn afáwọn méjèèjì bá àwọn tí a gbìyànjú ti gbìyànjú ẹ dákun ẹ gbọ́rọ̀ sí wọn dandan má jẹ́ òsì jàmá ká sì kọ́ sí Sheikh Adam Abdullahi Al-Alori ká kọ́ sí baba alágbàjì gbà púpọ̀ fún àfa rẹ̀ èmi náà bẹ̀ lọ́hùn pé ọlọ́run dákun mọ́sà sí mi báyìí wọ́n bẹ̀rẹ̀ ọba alágbà pé ilé kéwù rẹ̀ yóò kọ̀ wò lọ́sọ̀ọ́ ó ní ẹ̀sọ́ ní Sumratul Mu'min okò àfa mi náà ní ẹ̀sọ́ okò àfa rẹ̀ ni ǹjẹ́ ó ní kí ọba alágbà jì má sẹ́kù wọ́lá àfa àti òní parẹ́ bóònù wọn ní ó ṣe parẹ́ ẹ wá wo Sheikh Adam kí ló kọ nípa Sheikh Tajul Mu'min tí í jẹ́ àfa baba alágbà jì ó ní mata Sheikh Tajul Adabi وترك خليفته زكريا أمدا وتلميذه كمال الدين فهما اللذان المرأتان شفافتان انعكست عليهما صورته العلمية ونفسيته الثقافية gbogbo eléyìí ló tọ́ka máa ní mú tí à ń bẹ olúwọba aláàánú jùlọ kó ṣàánú wa gbogbo bí Sùmùrà bá wà kò síbi tẹ́dẹ̀ àyèdè ò ti ní ṣẹlẹ̀ kò tọ́ fún mọ́rìkà sí kó máa dá sọ̀rọ̀ Sùmùrà kọ́ wa dúró sẹ́yìn ẹnìkan kó lóun gbìjẹ ẹnìkan kọ́ dáa kò tọ́ fún márùkàsí kí márùkàsí ní èdè àyèdè pẹ̀lú ẹnìkan kẹ́nìkan lóun kún wọn kọ́ máa wá sọ torí bà nǹkan jẹ́ ni ọ̀rọ̀ tí wọ́n bá ti kọ kalẹ̀ máa kù tí bá kọ́ ra Hosni Mubarak ọlọ́nkọ́ kẹ́ nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní Egypt ní Iraq ṣe ìtìláàlì Kuwaiti ní 1990 ọgbà Kuwaiti ó wá fẹ́ dogun àwọn Amẹ́ríkà wa ní àwọn help Kuwaiti àwọn Europe wà láwọn help ẹ̀ Hosni Mubarak ó wá fi nǹkan 25 òfin bẹ Saddam Hussein ó ní bismi kulli muqaddasati ala ardina al arabiya bismi al islam wa bismi al Europa التي تجمعنا أرضا ودينا لكي نتوحد عاديا ومصيرا باسم وحدتنا وباسم كل رسالة نبيلة وسكن كنا 25 أرولو أصنبي أني ولن تكون أمة العربية هي أمة عاجزة عن حل مشكلاتها بأكول أبنائها وقيادتها يمين أنصلوني ولن تكون أمة المركزية هي عاجزة عن حل مشكلاتها بأكول أبنائها وقيادتها markasi kagara markasi le kagara pẹ̀lú ìjọ rẹ̀ láti yanjú gbogbo tí máa ń ṣẹlẹ̀ pẹ̀lú làákàyè mùdírù wọn pẹ̀lú làákàyè wọn àgbàlagbà tí wọ́n dúró ńbẹ̀ pẹ̀lú làákàyè àwọn nìkọ́bà àtàwọn ọmọ rẹ̀ torí náà dákun afẹ́kẹ́ fi wá lọ́rùn kalẹ̀ kò sí èèyàn lè bá ẹnu kálukú sọ̀rẹ̀ èmi náà lọ́rẹ̀ ní gbogbo àwọn ilé kéwú mi náà káàkiri gbogbo bá àbá ìṣe lu ayé bàbá wa dínkù ọlọmọsà kẹ wọn afa Abdulkarim Imamu agbárẹrẹ lónìí ní sọ fún mi ẹ̀kọ́ ti kéwú àjọjì kékèké ni wọ́n jọ bí wá síra aládùúgbò ni òun tètè wá jọyìn ilé kéwú Sùmùrà láti kékeré àwa lọ primary school ká tó parí primary school ti parí gbogbo tíra àwa tó fẹ́ lọ markasi àjọ òun náà ni òun fẹ́ kéṣà kọfà Arabiya yìí náà àjọ wa bẹ̀rẹ̀ sanawula ìdádìyà ní markasi pẹ̀lú wọn
ó ní ẹ̀rù wa ń bà òun láti yọjú sí baba Alágbàjì pé ǹjẹ́ òun ọ̀daràn báyìí ṣé òun á máa ń tóun kéyàn yín ni ó ní baba Díkò òun wá ń lẹ̀ mọ́ baba Díkò wa ní ń gbọ́ wọn lọ Agége ó ní má bẹ̀rù má ń já àdàfi iná lànà àdìyà náà ọwọ́ ìsìsáàdà lọ́wọ́ lọ́wọ́ fún alábàríkà léyìí tó sì ti kún kẹ́kẹ́ fún ma àtakò zùmùrà kankan àlífà àtàná mọ́ ma àlífà àtàná bá àlífà àtàná bá ń sọ̀rọ̀ gbogbo agbárí rẹ̀ nùsùsù ni Kùránì àdìsí orin àlífà wa máa flóòtì lọ ni àlífà àtàná kátó wá pé bàbá wa Ọláyínká tó ní ìmọ̀lódì fẹ́ràn fún Ọláyínká yóò máa wọnú sáyẹ́nsì yóò máa máa wò pé ṣékéwu bàbá mo bẹ́ẹ̀ lọ́wọ́ àfa Kàrímù mo ní ṣé bàbá Alágbàjì lo nǹkan fún àwọn àfa Ọláyínká yìí ni àfa Kàrímù ní àníyàn àfa ní gbogbo eléyìí náà ṣé kò tó Ọlọ́run fún wa ní ọkàn téèyàn fi gbà fẹ́ni tọ́lọ̀ ń bá ṣe nǹkan fún káà náà ò fi lè rọ́nà lọ Ọlọ́run kó kẹ́ gbogbo àwọn àgbàlagbà tó ti lọ láti rí àfa àgbà àfa Alimi Ọlọ́run kó kẹ́ wọn àfa ọba Abdulsalami Ọlọ́run kó kẹ́ wọn àfa àtọkọ́kọ́ dénú àfa àgbà lẹ́yìn àfa Alimi àfa Bùvé Ọlọ́run kó kẹ́ àtàwọn wọn Kùmbúrí Kàràtú Bàdéńdé Akamusa Akalambi Girgisu Sheikh Ibnu Hiya Sheikh Muhammadu Maimasa gbogbo àwọn àfa ńlá òfìdédé àfa Tájú Dàdábì òdèdè Sheikh Kamaludin òdèdè àfa Bàtúrè òdèdè gbogbo àwọn àfa ńlá má dà sí ìsàlẹ̀ Àjàsá gbogbo àwọn àfa ńlá tó ti lọ tí wọ́n ń jẹ́ yìí lẹ̀ Ọlọ́run kó má sábà wa kẹ́ wọn àlùbáríkà tó ṣe sára ara wọn tí as fáyà ni Ọlọ́run fáwọn náà láti adébílì rédèrè Sheikh Adam Abdullahi Adilori Ridwanullahi alayhi Qul huwa Allah. Bismillahir Rahmanir Rahim. ẹ ké pẹ̀lú àwọn èèyàn fẹ́ gbọ́hùn yín ni. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahadun Allahu samad. Barakallahu fik. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ọlọ́mọsà kẹ́ gbọ́n wọn. Gbogbo àwọn tí wọ́n dáwó tí wọ́n sàpé kàràtìrà yìí ká máa pín sẹ́ńpẹ́ mọ́lá àkàtú sẹ́ńdì wa ti sẹ́ńdì owó yẹn gbogbo àwọn náà ẹ ké Suratul Kawthar fún ẹ dákun. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shaniyaka huwal abtar. Kọ́ gbogbo àwọn náà Ọlọ́run jẹ́ àlọ́ ayé rẹ̀ Ọlọ́run wa an a'mala salihan afẹ́sẹ̀ tiwa ṣiṣẹ́ rẹ̀ tó yọ́nú sí وأدخلنا برحمتك في عبادك الصالحين. اللهم اجعل شباب والله اللهم اجعل دولتنا قائما ونعمتنا دائما اللهم ìjọba Nàìjíríà bá masaba gbé dúró ìdẹ̀ra wa jẹ́ lọ bẹ́ẹ̀ bá pẹ̀lú àwọn olórí wa pẹ̀lú àwọn governance wa gbogbo àwọn rep gbogbo wọn Ọlọ́run pẹ̀lú wọn tá a bá ṣàdúrà fún ìyà tí ó jẹ́wọ́ pọ̀ Ọlọ́run bitọ́nà tó sọ́ọ́lẹ́ ha Ọlọ́run kọ́ mọ́sá tí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ lórí dáadáa Ọlọ́run bá fi tiwọn ọ̀rọ̀ ayé jẹ́ bí Ọlọ́run kẹ́ ẹ dúró báyìí dáa fún àpàṣákì wà á kiri dáa wá náà ẹnìlá níparí yáyà al-markaz wal-mudir wà yáyà al-markaziyun al-mukhlisun al-markaz wà furu'uhu al-barara al-awfiya gbogbo àwọn afá dáadáa tí wọ́n dìde Imam Kanda Imam afá Abdul Fattah ọjà tuntun afọ àwọn àtàdù Ọlọ́run bá ṣe dáadáa fún Ọlọ́run àti nìkọlọ ń jẹrù yín ọ̀pọ̀ nínú ìlú yìí àti gbogbo àwọn ògo Ìlọrin náà tí wọn máa ń fẹ́ dáadáa náà àti gbogbo àwọn IDPU náà iná àtẹyìnà. Bismillahir Rahmanir Rahim. iná kal-Kawthar fasalli li rabbika wanhar inna shaniyaka huwal abtar. gbogbo àwọn tí ń wò wá náà òdèrè àfa Labib àti àfa àwọn Juma Adam náà Ọlọ́run bá wa lé èṣù jìnnà Suratu Quraysh. Bismillahir Rahmanir Rahim. fi Quraysh ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadhal bayt الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سبحان من لا عيب فيه ولا خطأ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.